Ẹ káàbọ̀, ẹ̀yin olólùfẹ́ èdè àti àṣà Yorùbá. Lónìí wọn ò máa ka ìwé kan fún yín, ṣùgbọ́n ẹ ṣàkíyèsí, wọn ò ní sọ orúkọ rẹ̀, kí ẹ sì gbọ́ dáadáa kí ẹ lè mọ ibi tí mo bá ti kà á síta, torí ẹ̀bùn wà fún ẹni tó bá gba àwọn ìbéèrè wọ̀nyí. Ẹ máa bá mi bọ̀. Àyọ̀ká ọ̀rẹ́ mi ló dá a nímọ̀ràn pé yóò dára púpọ̀ fún àwa méjèèjì bí a bá lè ní babaláwo tàbí oníṣègùn kan tí yóò máa ṣe egbògi fún wa, tí yóò túbọ̀ lè máa jẹ́ kí a lè hùwà ẹ̀tàn láti lè máa gba nǹkan lọ́wọ́ àwọn ọkùnrin yálà nígbà wúńdíá wa tàbí nígbà adélébọ̀ wa pẹ̀lú. Lálẹ́ ọjọ́ kan nígbà òṣùpá, èmi pẹ̀lú Àyọ̀ká ọ̀rẹ́ mi lọ sílé ọkùnrin oníṣègùn yìí. Nígbà tí a dé ọ̀dọ̀ ọkùnrin yìí, ó yẹ wá sí púpọ̀ lálẹ́ ọjọ́ náà. Ẹ dákun, kí ni orúkọ ìwé tí mo kà? Ojú ewé wo ni mo kà síta? Ta ló kọ ìwé yìí? Ṣé o mọ̀? Sọ sí comment. Má gbàgbé láti pín fọ́nrán yìí sí àwọn tí ó nífẹ̀ẹ́ èdè àti àṣà Yorùbá kí a jọ kẹ́kọ̀ọ́. Elédùmarè ò ní kọ àtúnrìn wa. Ire o!